ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ bro àsìkò tẹ́ náwó sí mo rò pé kí ọya bísùnà ọya alẹ́kùsàtìlá ara ẹ̀dà wà láàmú kan láti ọ̀rọ̀ kan wà nínú Islam tó ń fún wa concern. okay This is an avenue láti clarify kò jọmọ́ táwọn ṣe but I think ó yẹ kí ká mọ tó ń ta tó yẹ ká ṣe gan we need to know. okay Bàbá ṣaláìsí àwọn ọmọ láwọn ó ṣàdúrà jọkẹjọ àwa ní different version. Some will tell you pé kò sí ní tó jẹ́ ká ṣàdúrà fún tó bá ti kú ó ti kú nù. Some will tell you pé ìjọ kẹta ọjọ́ kẹjọ 40 days 50 days no day. Ẹ dákun ẹ bá clarify but it's a serious matter. That's number one. Number two, to jọmọ díẹ̀ with the fast travel ẹlẹ́kọ̀ọ́ ní Nàìjíríà lẹ́nu tí wàá di after hour ti di Saudi pẹ̀lú tàtà gbọ́ àwọn tó ṣe hajj lómi 1 year kò tí débi. Somebody was now saying it pé èyí tẹ́ kan lọ hajj tẹ́ kan lọ tẹ́ kó lé tẹ́ dé tẹ́ padà after 2 weeks. Àwọn bàbá tó jìyà tẹ́ pẹ́ lómi gan kò tiẹ̀ dé ládàáyé òkun tó tàwọn bàbá wọn kẹ́tọ́ lè ní ládẹ́ni tó ṣe hajj tó mẹ́rin tàwọn bàbá wọn ẹsẹ̀ mẹ́wàá o. Nítorí ẹ̀ ṣe wàhálà inú bàálù bẹ́ẹ̀ sùn ẹlòmíì camel gbogbo ẹ̀ ló lóko tó débi ẹ̀dá bẹ̀rẹ̀ bá. bismillahir rahmanir rahim mo ti gba ìlọ́dọ̀ ṣèkìmọ̀ lójú wọn kọ́ bá ìlọ́dọ̀ àwọn àfáà mi ẹ wá farabalẹ̀ prọ́fù ẹ farabalẹ̀ dáadáa o ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní kọ̀kọ́ dáhùn ẹ rí i pé nígbà tí àwọn àfáà bá ní sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n sọ̀rọ̀ nípa ìbáàdà àti bọ́lá wọn ti tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn ìbáàdà ò ní ìdí kó ní wàhálà rẹ́rẹ́rẹ́ kìí ṣe gbogbo tó bá ní wàhálà pọ̀ ládé ẹ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run èyí tí èèyàn bá ṣe tó ṣe bí Ọlọ́run àtànábì ẹ̀ tí ní á ṣe yóò ní ọgbà ládé ẹ̀ bọ́bá wá ṣe gbogbo wàhálà ilé ayé tí ń lọ gòkè tí ń bọ̀ tí ń lọ ṣe kéde tí tó lòun fẹ́ rìn pé òun ọ̀fẹ́ bá ní wọ mọ́tò lọ mùnà òun fẹ́ rìn lọ ní òun fẹ́ jẹrà òun yà kó lè dìtà kọ̀kọ́ bí ọba tó gbẹ̀sẹ̀ kan lókù torí Ọlọ́run bá ti ṣe gbogbo nǹkan rọrùn àdíṣì tí wà tó ní máa kù yíra rọ̀súlù bẹ́ẹ̀nà ṣàyẹ̀ẹ́ni ilẹ̀ àtàrà àìsàràwó máa làbíyákún ìsìmá àdíṣì jẹ́ ká jáwé yìí pé gbogbo ń tó bá rọrùn láyé ní ká máa lé ó ní Ànábì sallallahu alaihi wasallam wọn ò fi nǹkan méjì kọ́nà wọn sọ yìí pé oní chọ́ọ̀ṣì láàrin nǹkan méjì Ànábì sàṣà yóò máa wà ń tọ́ bá rọrùn jù bẹ́ẹ̀ ni tí ó bá ti ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ ó bẹ̀ pé wọ́n fẹ́ kí mùsùlùmí tí wọ́n fún wa ní nǹkan méjì tá a bá ní nǹkan méjì èyí tó rọrùn ju wọ́n fẹ́ ká mú ní jẹ́ súnà torí ìdí èyí ẹ̀ tó sọ yẹn ọgbọ́n orí ni ó ṣe bọ́gbọ́n orí la fi ṣẹ̀sìn ọgbọ́n orí ká fi ṣẹ̀sìn o èyí tí wọ́n ń lò gbà yẹn tó fa wàhálà ó fà rọrùn fún àmì náà tí wọ́n ń gun ẹṣin àmì rìn ó yẹ ká sọ yí pé ẹni tó rìn ga ló ní ládájú ẹni tí ó gbẹ̀ṣin lọ ìtọ́rọrùn gbà yẹn ní ìsìn plane langun oríṣi àwọn nǹkan là ń lò tí ó jẹ́ kíní ilé ló tún rọrùn nígbà tó bá yá lógo Ọlọ́run àwọn nǹkan mi ò tún rọrùn ju ẹ̀rí pé aníbà tí ń ṣe ájì ìgbà kan ó lè ó ṣe kíní ládàá ájì ti wà permanent Ọlọ́run fẹ́ tó ṣe ájì kọ́sá ti ṣe bánàbí ti ṣe ni nípa ọ̀rọ̀ fìdáwù ṣẹ́rọ̀ tí wọ́n béèrè igbó ńlá lẹ sọ òkò sí fìdáwù ní tí jẹ́ fìdáwù nù ṣẹ̀ríà oní fàkákù lè àṣírí fàkákù lè àṣírí kéyìn ò túyàn kó nù gbèkùn ní jẹ́ fìdá kẹ́lìmà fìdá ọwá nù Qur'an lọ́nà mẹ́tàlá lọ́lọ́run ti sọ nù Qur'an ọ̀nà mẹ́tàlá Ọlọ́run ní wafadaynahu
fìdáwù ló ń bẹ bìdíbíhìn àdìm ọlọ́run sọ ń bò mí ó ní wàyímà mánà báàdù wàyímà fìdáwù lọ sọ ń bẹ níbò mí ó lè yàftádù bí mínà àdábì yawmil qiyamati má tukù bílà minhum fìdáwù lọ sọ ń bẹ ọ̀nà mẹ́tàlá ń fìdáwù wà nù Qur'an kò sí fìdáwù òkú ń bẹ ṣẹ́gbọ́ fìdáwù òkú kò sí ń bẹ káwá sọ wípé fìdáwù nígbàtí èmi náà wá kà tí mo wò mo kọ átíkù lórí ẹ̀ àbí mo pè ń fìdáwù lè amwat min manduri shar'i ojú wo ni ṣẹ̀ríà fi wo fìdáwù máa ní mo kà á mo wọnú àdíìsì gbogbo tíra alẹ́ ayé yìí ọlọ́run ò tí ì ṣe kí àwọn àfáàjẹ́ náà dá fìdáwù lẹ̀ kí wọ́n wá ṣe tíra kan tí wọ́n á kọ́ ní fìdáwù òkú ibi táwọn ti á mú nù ní Kùránì àti inú súnà kò sí ibi tọ́lọ́run bá ti ń sọ pé òkú kò láyé a rí i pé gbogbo tá a bá fẹ́ kànú ṣẹ̀ríà a máa rí kìtábùlì jànáìzì àìbẹ́ẹ̀kọ́ àti rí báàbù fìdáwù rí ní gbogbo tí a ṣe mẹ́láyé kìtábùlì jànáìzì a sọ pé nígbà tá a sọ nípa bó ní òkú bó láti sọkú àwa ní ibi tá a ti dé la fẹ́ fi sọ̀rọ̀ pa fìdáwù ẹ̀ kò sí kódà kò sí inú tọ́wà dọ̀yìn tọ́lẹ̀ kò sí mo challenge ẹ̀ tó bá lòun ní in tí ma nǹkan kan o ṣùgbọ́n mo fẹ́ tún ní màṣí ń pa rẹ̀ ìgbà tí wọ́n kọ́ átíkù yẹn wọ́n ní káwọn professors wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ẹ̀kíní kan ẹnìkan kọ́ bẹ́ yìí pé cave ìdàkánà abúná ìmáyìt ṣìgára mo ní yu'allamu idha kabura ọparí nínú àwọn tí pé fìdáwù nínú fìdáwù wọn bí i sí nígbà tí ó rí gbogbo nǹkan tó fẹ́ fi mú mi ní àtíkò wá ní báwo wá ní tó bá jẹ́ pé àwọn ọmọ lóògùn tí wọ́n bá kéré mo nígbà tí wọ́n bá dàgbà wọ́n kọ́ bí ó ti máa ṣàdúrà fún bàbá wọn pé bá a ti ṣàdúrà fún bàbá yìí ni ó eléyẹ̀ ó clear fìdáwù wọ́n fi mú jẹun wá ní àwọn àfáà wọ́n fi mú ńgbà tí wọ́n ò sẹ́ tí wọ́n máa fan lówó tí ọ̀nà àná àti jẹ́ òkèlè dápé fìdáwù ní wà sọ pé kẹ́ẹ̀ṣe fìdáwù só lọ́fẹ́ tú òkú wálẹ̀ kó ní ó gbé kan ó ń ṣe mọ̀ yìí pé ọlọ́run fìyà jẹ́ owó tẹ̀yìnlẹ̀ á fẹ́ fi ra ìyà padà sáwà náà bẹ lọ́run kọjọ́ pé òkú wa wọ́n ń jẹ ìyà ìwọ náà níbi ìdíbò ẹ̀dàpọ̀ ẹgbowó yìí ẹ bá mi fi túlẹ̀ tí wọ́n bá ń jẹ ìyà náà sóun lọ́lọ́run rán yí pé lọ gbowó owó ibo ní amóhùn lọ yóò kọ́ àpò wọ́n lọ náà yóò fi ra kìíní jẹ fẹ́lẹ́à èmi ni wọ́n á gbọ̀ kí n fún lówó kò sí ti jẹ́ fìdáwò ní ìsìlámù fìdáwò òkú kò sí o bẹ́ẹ̀ nìkan bá sì lóhùn rí ibi tẹ́ ẹ bá wà lágbàáyé ẹ pè mí kẹ́ni ẹnìkan lóhùn kí ó ka fìdáwò òkú ẹ pè mí ẹ pè àfáwa ẹ pè àwọn àfáwa sàmà lẹ́kọ̀ọ́ ẹnìkan lóhùn pé ẹ sọ pé ọya afẹ́kẹ́kọ̀ọ́ ni gbogbo lẹ ti rí o ẹjọ́ máa kó lólo ọ̀pọ̀lọpọ̀ èmi wá rò yìí pé ká ṣàdúrà fún mẹ́pàdúrà náà ni but ẹ bẹ̀rẹ̀ kwẹ́sàn kan yípa nǹkan ní àdúrà ìgbókù kọ̀sẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ torí ìrun òkú gangan tá à ń kí sókùlà àdúrà náà la ṣe ń bẹ̀ fún lẹ́yìn ọlọ́run gan sọ́nu Qur'an àmàlẹ́yìká gangan ṣàdúrà fókù ọlọ́run alladhina yahmiluna al-arsha ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا كده ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم أدعو بكم ọlọ́run náà mọ̀lẹ́ká gangan ṣàdúrà fókù ọlọ́run wá tún pàwà mùmínì láṣẹ ipé ká máa ṣàdúrà fókù ọlọ́run ní walladhina ja'u min ba'dihim àbí Suratul Ashr nìyẹn yaquluna ọlọ́run láwọn tí wọ́n bá tún dé tí wọ́n dé lẹ́yìn àwọn sọ̀hábà
ìyàkúnà rọ́bà náà kífìlà náà etí wọ́n máa sọ nínú ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí pé ọlọ́ọ̀ba dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá wàlẹ̀ ikhwanina kó o sì dárí ẹ̀jẹ̀ wa jì àwọn bírọ́dà sí wa alladina sabaquna bil iman àti àti kú ṣáájú wa náà gbàgbọ́ yìí. ìwọ lọ wala tajal fi qulubina ghillan lil ladina amanu má jẹ́ ká ní kì í ta ọkàn fáwọn tí a ti kú tí a jẹ́ ní ọlọ́ọ̀ba rabbana innaka ra'ufur rahim wọlọ́ọ̀ba ìwọ ni ọba aláforíjì ọba oníkẹyìn. ó fẹ́ yìí pé màlàíkà ń ṣàdúrà fókù àwa múmi náà Ọlọ́run ní ká máa ṣe kíni ká máa ṣàdúrà fún wọn. ìgbà tá a bá ń kírun ṣe ńlá àdúrà náà tún náà máa ń ṣe tá a bá tún débi sàárè tá a tún tẹ wọn sí sàárè tán a tún ṣàdúrà àbí tó sọ wípé tá a bá parí àsìkò tán agbẹnu sàárè oníkàtọ pé istaghfiru li akhikum ẹ wá foríjì fọmọ ìyá yín tẹ gbẹnu sàárè yìí o wasallallahu lahu at-tathbita kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́wọ́ fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fàyínà wọlé án torí wọ́n máa bílẹ̀ rè ní ìsìn ẹ dákun bóòlù àdúrà ti bókù ṣùgbọ́n tí ò bókù ní owó fìdáwù kò bókù o ẹsẹ̀ ní o àmàlà jọ́kẹta jọ́kẹjọ kẹ́nìkan kò sí ogóyọ̀ kò sí yẹn bàbá wa dáhùn. wọ́n ti ń ṣe fìdáwù ní ilé ayé àfilẹ̀ Yorùbá. yẹn ṣe Adam Abdallah Al-Ilori wọ́n ti ń ṣe fìdáwù. Allah yarhamu nígbà tí wọ́n kọ tírà wọn tí wọ́n pè ní al-Islam wa taqalidul jahiliya ẹ̀tọ́ bá lọ ka tírà bàbá ṣe Adam yóò jẹ́ kọ́ bẹ́ẹ̀ yìí pé al-janazatu kal-walimati fi biladi Yorùbá bàbá kọ́ tọ́pìkì wọ́n ní al-janazatu kal-walimati fi biladi ipe janaza nílẹ̀ Yorùbá bí wọ́n bá ń sọ̀kù bí ìgbà tí wọ́n ń ṣe wòlímà ni wọ́n wá kọ́ bẹ́ẹ̀ yìí pé ìbúlẹ̀ ti rí pé kẹ́ máa dáná oúnjẹ òkú níbulẹ̀ tí wọ́n ní àwọn àáfàá fi ṣe jẹ́ wọ́n kàn fi ṣe jẹ́ ní tí wọ́n kàn fi ń gbàgbọ́ yẹn lójú nípa pàwọn yẹn náà máa ń fan lówó nítorí náà kò sí níbulẹ̀ tí fẹ́ẹ́ rí fìdá kò sí bẹ́ẹ̀ nìkan bá ní bẹ ẹ sọ yìí pé ṣé o lè fún ọ ní ìṣẹ́jú mẹ́ta mẹ́rin ẹ sọ pé ó pè mí kémi ní obìnrin rè pé a ní ìdí inú tíra tó bá wà ká ṣe fún lẹ́yìn tán bá ṣe òkúta fún àwọn àlejò wà nílẹ̀ wọ́n ní kwẹ́sẹ̀ náà ni àìṣe jẹ fún àlejò tó bá wá ṣẹ́yìn ìṣẹ̀lẹ̀ àgangan ṣe làmálẹ̀ ṣàbá kí ó ní wọn ní wọ́n ìdá zakata rabbaka fil Qur'ani wahdahu wallaw ala adbarihim nufura tí wọ́n bá fẹ́ tí kiri bá gùn wọn ganu ṣàbá kí Allah yarhamu tí irú bẹ́kẹ́sà tí ẹ bẹ̀rẹ̀ tí kiri bá fẹ́ gùn wọn gan wọn àkáyà wọn pé tó bá fẹ́ sọ fáwọn èèyàn gan yìí pé bọ́ọ̀lù ti wí ni wọ́n ní wọ́n sá lọ wọ́n sọ pé ó ti fẹ́ le jù kò sí ti ń jẹ́ olómídé o oníkínídé kò sí o ẹ̀rà mi fáwọn tó bá wá ẹgbẹ́ oúnjẹ fáwọn kò sí ara pé ẹ̀ ń ṣe kíní nù intanẹ̀tì sọ sáà sọ ń bẹ̀ ní pé isnahu li ali Jafari tọ́ àmà ẹni tó kúkú fún àwa ni àwa tá a wá láti tàtàbá wà rí àwọn ni wọ́n ò so oúnjẹ lọ fẹ́ ẹni tó kúkú fún fẹ́yìn náà ń kọ́dé àsọ́ọ̀bà mọ́ amúrún àṣìgálà òun ànábì sàṣà ó ní wọ́n ti bíṣì pẹ̀lú ìbànújẹ́ òkú wọn tó kú nítorí náà èyí kẹ ẹ máa fún oúnjẹ rò wọn lẹ́nu pé ọlọ́run tọ́lọ̀ mọ́ ni ẹ̀chẹ̀ jẹ́ mọ́bọ̀ ẹ̀fi kíní ìpanu ẹ̀chẹ̀ jẹ́ di àwa tí wọ́n wá ń so oúnjẹ fún gbogbo àwọn inú kíní kéjì mọ́kọ́ yẹn mo fẹ́ ṣe ń tíra àtijọ́ mo ti sọ pé gbìjáde ń tíra rẹ̀ jíjọ́ kọ́ lọ́wọ́ sàánú mi yàrá yìí kíní fìdáwù yẹ ìbọ̀tí inshallah láìpẹ́ yọ jáde torí kódà mo tún ti fa àwọn kan wọ́n bá mi rọ́jẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n bá mi tún kà dáadáa àwọn ni mo gbé fún pé wọ́n bá kà nítorí náà àwọn kíní yẹn gbogbo ẹ̀ mo kójọ ọbẹ̀ àwọn kíláàlẹ́ tó ká máa ṣe fókù ká máa ṣàdúrà fún ká máa lọ gbó tẹ́ ìta ìlọhùn ká lọ máa ṣàdúrà fáwọn òkú ká máa padà lé ká máa ṣàdúrà fáwọn òkú tá a bá ń kírun tán pàápàá lọ ọmọ òkú wọ ni bàbá ẹ̀ kú láyé kì í ṣe ẹnìkan lọ́lọ́ máa gbówó fún ó tí ò lè màdúrà ṣe fún bàbá rẹ̀ tó wọ tó bí ní tó fi ń jọ́ máa rí ní kọ́ máa bẹ́lọ̀ fún bàbá rẹ̀ tó bá ti ń kírun tán ẹ máa fàdúrà bàbá ó kéré pátá tí àbá lè ṣe ní gbogbo òun wákàtí márùn-ún ẹ máa ṣe ní ẹnu ìgbà tí ẹ bá bóyá sùn bá bóyá magribi ni ẹ máa ṣiṣẹ́ pé ọlọ́run dákun máa dáríjì bàbá mi o bọ́mọ bá ń ṣe dáadáa tí ń tọrọ àforíjì bàbá rẹ̀ ọ̀n bẹ́nu hadith ipe ọlọ́wọ́ sọ fún àmàlẹ́ká báyà ẹ tọrẹ àánú èèyàn má tọrẹ àánú ẹ lè kọ́ mọ́sáàsì ló kọ́ àbáyín lọ́jọ́ wá fún endowment nìyẹn
ẹlògbẹ́ kàga fún bàbá gbogbo ẹ tí bá ti mú mi nínú kàga yìí kọ́ máa kékeré ọmọ bá ẹ lè ra Quran sí mọ́sálásí gbogbo ẹ tí bá ti ka Quran ládàkọ̀ kan tí ó rí ń bẹ̀ kọ́ máa lọ bá bàbá yóò bá ẹ tí kà yóò gbà ládà wọ́n tó wá máa fún bàbá ẹ̀ kọ́míṣẹ̀ àdúgbò sọ onítọ́ bá dá yìí kan tí ọmọ tí wọ́n bá ń ṣe dáadáa báyẹn wọ́n wà sọ yìí pé wọ́n gbé bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ kó omi tọ́ wà yóò wà wọ́n àtún upgrade ẹ̀ inú kẹtọ́ wà òkú wa béèrè pé ìwọ náà bá ibi ká mọ wà tí mo ti ń gbádùn tẹ́lẹ̀ ó tó ní wọ́n fún mi ń gbádùn wọn sọ pé bisábàbí dùáyì ìbúlíkà wàlá dìkà ẹsẹ̀ o sábàbí pé ọmọ ẹ lọ́sàdúrà fún ọ ọmọ ń sùn fanfanfan wọn ń fa àbá kan lówó àbá àjọ kan náà wẹ̀ lásán nígbà tí ń tara ẹ jẹ ni o nítorí náà ẹ má ṣe ń jẹ fẹ́ níbodì tẹ́lẹ̀ kí n bá ló ń jẹ dàrún pé kí n ta lọ́rọ̀ ipe wa tọ́jú pé kéde máa lọ sí kéde ẹ má fún yàn lówó fìdáhùn mà nínú ṣẹ̀ríà àtẹn tó fún yàn àtẹn tí wọ́n fún ẹ̀ṣẹ̀ ni o mo ti kọ́ o mo sì wọ́n ẹni tí wọ́n challenge tí mo kọ́ yẹn mi tí ì rí o ni mo ń sọ fún yìí o àtẹn tí wọ́n fún o àtẹn tó gbà o ẹni tó dàfẹ́ ẹ̀ àti màjìfúwùlà o gbogbo àwọn wà ní ẹ̀ṣẹ̀ ẹni tó jẹun tí wọ́n gbé fún kọ̀lẹ́tọ̀ Ibn Kudama inú tíra ẹ̀ tá à ń pè ní Al-Mughni tíra Ibn Kudama nìyẹn ó ní tó bá jẹ́ pé àwọn èèyàn wá láti travel walam yumkinu àròjù àbí áúdà lọ́sọ̀nù náà sọ ẹ̀ tí ó wá rọrùn fún láti padà sí ìlú wọn ipe kò ṣe é wọ̀ bóyá ní oúnjẹ tí a gbé fún àwọn tí wọ́n fẹ́ oúnjẹ rọ̀ lẹ́nu tó ò lè jẹ́ tán wọ́n ní wọ́n gbé fáà náà pé ẹ wá jẹ́ nígbà tí pẹ́ lè padà dùn wọn ìgbà tó mú wa àwọn àfáà ní rárá ọ̀rọ̀ ara ẹ̀ lọ́sọ̀hún ó fi lé oúnjẹ hàn wọ́n torí tí mo fi sẹ́rí ibi tí àwọn èèyàn máa bá yọ tẹ́gẹ́ abímbẹ́nu Mughni Ibn Kudama lọ́jọ́ ń pè má lọ́jọ́ ń sọ gbé ẹ̀ má mo rò pé ẹgẹ́ ìṣẹ́ ní ìṣe o kọ̀lẹ́tọ̀ o ntí ọba lẹ́tọ̀ ká jìnnà sí ni ẹ má jẹ́ àbá wọn ṣe kọ̀lẹ́tọ̀ náà. wọ́n ti fẹ́ pọ̀ fún wa tó wá jẹ́ pé apàpẹ́ ìsìn àwọn àfa àní àwọn nǹkan yìí apá kan wọ́n sì jẹ́ aláìní tẹ́wọ́ yìí bá mú owó ìpè àwọn olùfẹ́ fún sí èsì pé ti fìdáwò. ẹ ṣe lẹ́yìn ìsákùn lọ́kẹ̀rẹ̀ kódà Ibn Taymiyyah ọ̀sẹ̀ tọ́jọ́ má bẹ́ẹ̀ inú tíra fatawiye ọ̀sẹ̀ tọ́jọ́ má bẹ́ẹ̀ pé téèyàn bá fẹ́ tọrẹ àánú inú ẹ̀ tó wà áwúlá tó dáa jù kéèyàn tọrẹ àánú tó dáa jù áwúlá náà tó dáa jù àbí tí èyàn lè tọrẹ àánú fún làwọn àfáà tí wọ́n bá jẹ́ lẹ́yìn torí àwọn ìmáàmù tí wọ́n jẹ́ lẹ́yìn torí ó jókòó ti ipe ó sì dáwà ní ìmáàmù tí ń ṣe dáwà tọ́nà àyíkàlẹ́bí yẹn kì í ṣe tí ń kọ́ máa ń kéwú ó ní kò sí ìwọ̀ kó fún lẹ́bùn kó fún yí pé ẹ̀bùn yìí o inú sọ́dáka tó lè ṣe náà ni mo fún ọlọ́ọ̀bá ẹ̀bùn tí mo fún ìmáàmù yìí bá ń fi ládàá rẹ̀ tó yóò fún mi bàbá mi ni ó fún ìyẹn dáa kò léèwọ̀ rárá wò náà. aspect kan wà tí ó dà ipa tí mo mẹ́fà kíyèsí wá sí níta rí ń sìn ni pé tí rògbòn bá ti ṣẹlẹ̀ family òpè ni prof sọ àwa ti gbọ́ báyìí a lè bára wọn situation pé àwa mẹ́wàá ni àwa méjìlá gbọ́ yé káàkiri ipò wo ni ká mú lórí àwọn afáyín kan wọ́n ń lò ó sí láti wá máa blackmail àwọn èèyàn wọ́n lè mẹ́wàá wà first lórí àìsàn àgbà kí ló yẹ ká ṣe. ẹsẹ̀ rí ẹni tí ọba fẹ́ ṣe náà ọba rẹ̀ òun ni ó mọ̀ pọ́lọ́ ọmọ fẹ́ ṣe o nígbà tí bàbá ẹjẹ́ fi tàà ṣe ọ̀pọ̀júwe ìsáwọ̀lá náà fún àkẹ́rí tí wọ́n gbógun tó sà bí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ kiri àwọn kan sọ pé kiri kan ọlọ́wọ́ jẹ pé fún bàbá kiri kan àwọn kan sọ pé òun bú àwọn Ṣàngó òun bú àwọn bàbá wa ìwọ́n tó ṣe kiri kò sẹ́ni tí ò ní búyàn lórí dáadáa tí èèyàn ń ṣe kódà ní tí ó búyàn lé pọ̀ nígbà tó bá dé èèyàn ọ̀rẹ́ yìí náà wọ́n padà wọ́n màmá o ṣe rí ní tí èèyàn bá fẹ́ jẹ́ ní ọjẹ́ lórí ọ̀rọ̀ àkídà tó bá jẹ́ mọ́tọ́ lọ́hùn ó yàtọ̀ sí ìwà pé èèyàn láhùn tí wọ́n sọ yí pé ọ láhùn ọ̀fẹ́ náwó ṣàpè ó yẹ kó náà náwó sí ń tọ́ dáa kì í sọ̀rọ̀ mọ́sáàsì lẹ́ ń pera yín lọ anítọ́lọ́hùn àtànábì rẹ̀ ọ̀fẹ́ ní ìyá sọ pé wọ́n fẹ́ fọ́ọ̀ṣì èèyàn irú fọ́ọ̀ṣì wo èèyàn fọ́ọ̀ṣì èèyàn tí àná ni èèyàn fọ́ọ̀ṣì èèyàn tó wá jẹ́ pé yóò fi rí bínú Ọlọ́run ọba rẹ̀
ṣé òní bàbá mi abájọ wáyé la pàdé láyé ara o ẹnìkan ò lè nígbà tá a jọ wáyé tá a pàdé láyé yẹ kì í ṣe ẹnìkan náà wà sí sábàbí tèmi ò fi lọ kóbìnrin Ọlọ́run torí ọ̀kọ̀ọ̀kan náà là wá ẹ wo nínú Quran Suratu An'am Ọlọ́run wà lọ́kọ́ ní jíìtù múná fúradà ọ̀kọ̀ọ̀kan lẹ́wà bá wa kama khalaqnakum awwala marra mo ti dá yín lọ́kọ̀ọ̀kan sílé ayé lọ́kọ̀ọ̀kan lè dá yé wa taraktum ma khawwalnakum wara'a zuhurikum àbí Ọlọ́run nígbà tẹ́ ẹ kú tán gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ kó lọ ẹnì kó bumi ni ẹnì lórí ẹ̀ṣẹ̀ mi ó ní gbogbo ẹ̀lẹ́ ti jù ẹ̀yìn o torí wọn àfẹ́sì òkú ọmọ ní pàmánàrà shufa'akum ladina za'amtum annahum fikum shuraka ààrá wọn tẹ ní àwọn ni ọ̀gá yín lé ayé o tí wò fi jẹ́ kẹ́ ẹ sin Ọlọ́run ọba o prof ṣe ń gbọ́ àti ó ní ẹ̀jẹ̀ ó ṣe lọ́wọ́ ọba Ọlọ́run sọ pé àwọn àǹdàtẹ̀ mú wa ńgbà tẹ wá lọ́kọ̀ọ̀kan ní ìṣe Ọlọ́run laqad taqatta bainakum gbogbo kálukú ti sá fún yín wàdọ́là àwọn kò máa kó tó tájú mọ́ àwọn nǹkan tí ẹ̀ ń gbòòrò pé nǹkan tí ò ṣe àkànbẹ̀ ó ti sọnù mọ́ yín lọ lónìí. ètò ṣe tọ́lọ́ àsọfẹ́ pé kí lórí mú dé nítorí brọ́dà mi tó fẹ́ fọ́ọ̀ṣì mi máa ń tíjú ìfẹ́ fún bínú sílẹ̀ ní màá sọ fọ́lọ́hún tọ́lọ̀ ní ò ti gba àdùn wa nítorí ìyàtà òun láti bèbè di bàbá wa níjọ́ ádámù ló ti gbàdé lọ́dún kálukú Suratul A'raf nìyẹn Ọlọ́run wàá ṣáàdàmú àlàáfíà ó sì fi yín jẹ́rìí ìrírí ayé lórí alastu bi rabbikum sẹ́mi lọ́lọ́wọ́ ọba yín tó yẹ kẹ́ ẹ máa ṣe qalu bala shahidina kálukú lọ sọ fọ́lọ́ níjọ́ náà yìí pé bẹ́ẹ̀ ni àwa náà jẹ́rìí ìrírí wa lórí Ọlọ́run tí mo fi ṣe bẹ́ẹ̀ fún yín an taqulu yawmal qiyamah kọ́mọ́ jẹ́ pé nígbà tó bá dijọ́ àlìkìyámà wà bẹ́mi Ọlọ́run bá ẹ máa sọ pé inna kunna an hadha ghafilin ayafọ́nù fọ́ra sí ń tọ́ṣẹlẹ̀ ni àmọ́ ní ara o ti gbàdéhùn o fún ara ẹ ló sì gbàdéhùn lọ́kọ̀ọ̀kan Ọlọ́run ni àwòtàkùlù tàbí tó bá jẹ́ àdìkà mẹ́wàá máa bẹ́mi Ọlọ́run ẹ máa sọ kájàkájà pé innama ashraka aba'una min qabl àwọn bàbá wa wọ́n dẹ́ bọ́ọ̀lẹ̀ kó tó di pé wọ́n bí àwa wa kunna dhurriyyatan min ba'dihim àwa jẹ́ àrọ́mọdọ́mọ tá a bẹ́ bọ́ ní làwa náà fi ń ṣe ẹbọ Ọlọ́run ilé ẹ̀ má gbèdé wájú mi ẹ wà máa sọ fẹ́mi Ọlọ́run yìí pé afatuhlikuna bima fa'ala al-mubtilun ní táwọn òbílẹ̀ jẹ́ bàbá wá ṣe lọ́fẹ́ mú alé lórí Ọlọ́run ara o kálukú ni ó wà dá tiẹ̀ o bí bàbá rẹ bá ṣẹbọ mọ́ ṣẹbọ ń tiẹ̀ ni o bọ́ bá ṣẹbọ ẹjọ́ jìyà pọ̀ ni o àwọn bàbá náà ó sì máa jọ takora wọn lálìkìyámà tẹ́lọ̀ sọ pé ìtàbára ladina tubi'u Suratul Baqara kan ní ẹ mina ladina taba'u àwọn tí nígbà tí wọ̀ráwọlé àdábà ọ̀tọ́kọ̀tọ́ àti bí lásìbà ìgbà tí ọba sí nǹkan láàrin wọn máa bára wọn jà àti bàbá àtọmọ àtolóògùn tí ẹ̀ ń lọ́ọ̀ bá àti wọ́tọ̀ lọ́ọ̀ bá wọn kálukú àti pé rárá eléyìí ló kó bá wọn tí náà máa sọ pé eléyìí ló kó bá wọn kéde kan wọn à máa bára wọn jà ìgbà tó lọ́ọ̀ bá dájọ́ tán ju àlìkìyámà ní lẹ́kítọ̀ tí wọ́n ṣe nínú ìdá lọ níṣì tó bá dájọ́ tán wọn à máa sọ pé dáná rọ́bànà ìwọ́lọ́ ìdáná sáwọn tíjọ gbà fáwọn òjò jìyà ní ẹ máa wo Kùránì náà mọ́ sọ wọ́n á sọ pé àwọn òjò gbà fáwọn jìyà ṣùgbọ́n àwọn bàbá yìí àti bí bẹ́ẹ̀ dọ́bù ni ó fún wọn dọ́bù kò tí tọ́ wálé ànàwó lánàá kọ́ wá tún lánàá wọn sí kọ́nà ọ̀sọ̀ wa ń bẹ̀ wọ́n nìkan lọ wáyé fún ara rẹ̀ wọ́n náà ló sì dàkú wọ́n náà ni ọ̀dá sí náà ọba rẹ̀ mọ̀jẹ̀kẹ́dẹ̀ kọ́ fọ́ lọ síbi ẹbọ lọ síbi tọ́lọ́ ọ̀fẹ́ lọ́bí tọ́lọ́ ara ọ̀ ẹ̀dàkùn náà. ẹ jọ sà tí ẹ bá ń ṣe fèrè náà bọ̀yìn ó pé àwọn àfà èèyàn fún wọn lówó bọ̀yìn ní òkè ẹ jẹ́ ká dáná àwọn àdúgbò kan wà táwọn ẹni oúnjẹ jẹ ṣáà lè dáná ẹ ló fi ṣe sàárà. ẹ lè dá ẹ dàpọ̀ ẹbọ sẹ́rí ìyàtọ̀ wà láàrin kéèyàn dáná kéèyàn lọ fáwọn èèyàn ní nǹkan jẹ sẹ́rí wọ́n ní ẹni tí ó jogún kógún ìtàkìtà yọ pa ò ìtàkìtà nìyẹn nítorí pa sáfẹ́ ìdáná ìdáwó lè dá ọlọ́ọ̀bá tí ó fa ló lè jẹ oúnjẹ tí wò rí jẹun kìí síjọ́ sí yàyà ìbábà yìí kú èmi ní pa wọ́n bá tẹ̀lé ọ̀rẹ́ yìí
ẹ lọ dáná tàbí kó tó di pé ẹ kú bẹ́ẹ̀ tí pọ́lísì kí ẹ máa ṣàánú ẹ máa ṣe kíní ẹ lọ máa fún lóúnjẹ ẹ lọ máa ṣe ìtọrẹ fáwọn mọ́mìnì ẹ máa tún wọn sáàṣì sí ẹ máa tún lè ọlọ́ọ̀bá sí ẹ máa tọrẹ fún àwọn aláàárẹ̀ ẹ lọ síìtù àwọn aláàárẹ̀ ṣe gbogbo ẹlẹ́gbàá lórí àwọn opó àwọn ọmọ òrukàn gbogbo àwọn nǹkan dáadáa ń bẹ́lẹ̀ tó yẹ ká ṣe ó yá jẹ́ pé nígbà tó bá kú àkísàwàfà bọ̀tì àwọn tẹ́bi ń pa ṣé oúnjẹ tí wọ́n bá jẹ òní ọ̀wà àárọ̀ wọn lébi láyé. àwọn tá a ti wá ṣe àwọn táwọn fẹ́rẹ̀ tí wọ́n ti ṣe fún un. ọlọ́wọ́ dàrí sí ẹ má fi lé òun yìí kí ní parí ọlọ́wọ́ ìdáríjì ọlọ́wọ́ ti ṣe sẹ́yìn. ẹ wà bí ẹ bá ti á gbọ́ ìyọ̀bọ̀dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ prof ẹ lẹ́dá kìíní ilẹ̀ o. ẹ dákun àdìsí tí wọ́n máa àwọn àbá àwọn fà nínú àwọn àdìsí lẹ́yìn bàbá mú kọ́ wa pé ọmọ òkú tó kù sílẹ̀ pé ànábì sọ pé àdúrà tí ọmọ òkú bá ṣe fún òbí ẹ̀ òun náà ó wà lára àwọn sàárà yẹn ti sọ kò lè pọ̀ bóòdó ti fẹ́ ṣe kéde àdébísọ̀sọ́ oníjà ìdàmátà ìmáyítù ó ní ìdàmátà ìmáyítù rìwáyà kan nínú rìwáyà ìmáàmù sí ó ní ìdàmátà lè sánù tọ́mọ èèyàn bá kó láyé ìǹkọ́ta á ní wàá máa lù gbogbo iṣẹ́ wọ́n ti káfà ìdẹ̀lẹ̀ ìlàmì sàlẹ̀ àtàfi nǹkan mẹ́ta ìlàmì sọ̀dákà tí ń járíyà endowment tó bá ṣe tó kù bá ṣe yọ lọ́ máa bá àwọn ẹlẹ́mẹ́yìn tàfà òbí àbí ìmà tó ní tó fi kó àwọn èèyàn táwọn èèyàn já àǹfààní ẹ̀ yóò tó máa gba kọmíṣà lórí àwọn wàlàdé sọ́ọ̀lẹ̀ ẹ̀yìn yádé òlàwò tàbọ̀ máa rí tóbi tí ń bẹ lọ́n fún sáàtísọ́ àbá sọ àtísọ́ ọmọ rẹ̀ tóbi tí ń bẹ lọ́n fún náà mo rò pé ó ti dá báyìí inshallah ẹ dákun ẹ má gbàgbé ẹ ta ní ọlọ́rẹ́ nídà. Medical ti lọ. Ọyà yìí medical bísí. Assalamu alaikum. Prof ní ẹ lọ pẹ̀lú.